láti lè ṣe rédíò mọ̀lẹ́bí family radio 88.5 FM tó kalẹ̀ sí ìlú Abẹ́òkúta akọ́tún ètò ọba ọlọ́rẹ̀ ní ìmọ̀dé sí etí ìgbọ̀yìn eléyìí tí Alhaji Akeem Olatunji tí wọ́n jẹ́ Arowo Adinni ilẹ̀ Kẹsàn tí wọ́n ṣe onígbọ̀wọ́ ẹ̀ ní ìrántí bàbá wọn àti àwọn ìyá wọn méjèèjì. Bismillah. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Orúkọ mi ni Alfa Nurin Imran Akande Akinyinka Awoko eke Ojere. Ètò tí à ń gbọ́ òun náà ni ètò ọba ọlọ́rẹ̀ tí àfà wa bàbá wa Alhaji Akeem Olatunji Akanji Arowo Adinni Kẹsàn orílẹ̀ aṣíwájú Adinni ọlọ́rundá Sàràkí Adinni ìléwó orílẹ̀ ọlọ́run kó bá dó ti bàbá náà máa ń jẹ́ kí wọ́n fọlápìtàn páwọn ti ní rí àtàrẹ̀ tó gbógun àti tí ò gbógun ọlọ́run máa fi ṣe wọ́n. Wọ́n gbé ètò yìí kalẹ̀ ní ìrántí àwọn òbí wọn méjèèjì Alhaji Ìṣọ̀lá Olatunji àti ìyá wa Àyìnkẹ́ Tókí Olatunji àti ìyá wa Rebecca Olatunji ọlọ́run kó bá mú kẹ́ bá gbogbo wọn lórí bàbá tó bí èmi náà lọ́mọ bàbá wa Imran Àwòkọ Àkàndé ọlọ́run bá mi kẹ́ wọn lórí àfáà mi tòótọ́ àfáà mi Sheikh Ismail Abdulhamid Odùsínà tí wọ́n jẹ́ ọ̀tún ìmáàmù ní Kẹsàn orílẹ̀ tí wọ́n tún jẹ́ ìmáàmù rátìbì ní àdúrà mígbà nínú ọlọ́rundá tí wọ́n tún jẹ́ ọ̀tún lórí ọmọ kéwú fún gbogbo Òkè Ògùn lápapọ̀ tí wọ́n ń bá ètò yìí lọ tẹ́lẹ̀ tọ́lọ́n fi ní kí tó dé nínú àwẹ̀ yìí náà ọlọ́run bá ń kẹ́ àfáà mi o iwájú tán dojú kọ lọ́mọdé ó ṣòro ẹ̀ńtán fi sílẹ̀ májèó bàjẹ́ ládàádúrà ládàsára bá ń mójútẹ́ bí wọn má da nǹkan wọn rú má ba nǹkan wọn jẹ́ ọlá ìtóbi lọ́dọ̀ ọlọ́run. Èyí tí mo mú wá òun náà ni terbiyatul aulad bí a ṣe lè tọ́ ọmọ tá a fi lè jèrè ọmọ. Nínú alukur'an ọlọ́run bá sọ nínú suratul kahf ó tún sọ nínú suratul ashir ní àyè mẹ́ta ló sáà ti dárúkọ pé ọmọ yóò máa jẹ́ fìtínà láàyè kan níbì kan ó ní ọmọ yóò máa jẹ́ ọ̀tá níbì kan ọlọ́mọ máa jẹ́ ẹ̀ṣọ́ ó jẹ́ orúkọ mẹ́ta ọlọ́run bá fún ọmọ lọ́dọ̀ ara rẹ̀. Báwo lọmọ ṣe lè di fìtínà fáwọn òbí tí wọ́n bí? Báwo lọmọ ṣe máa ń di ọ̀tá fáwọn òbí tí wọ́n bí? Báwo wá lọmọ ṣe lè di ẹ̀ṣọ́ fáwọn tí wọ́n bí? Àkọ́kọ́ ń bẹ ọ̀nà tí ọmọ lè gbà di fìtínà fún àwọn òbí rẹ̀ òun lọmọ tá a bí tá a fún lẹ́kọ̀ọ́ inú ilé lẹ́kọ̀ọ́ ti bẹ̀rẹ̀ kó tó dé ta. Gbogbo ọmọ tá a bá bí nínú tá a bí tá a fún ní ẹ̀kọ́ inú ilé débi pé tó bá dé ta yóò máa lò ọmọ náà yóò padà di ọmọ pàpàǹlágí fún àwọn òbí rẹ̀ ni. Báwo lọmọ ṣe lè di ọ̀tá fún àwọn òbí rẹ̀? Gbogbo ọmọ tá a bá bí àkọlẹ́kọ̀ọ́ ẹ̀sìn Islam pé afọlọ́wọ́n bá mọ̀ ọmọ tá a bá ti fọlọ́wọ́n bá mọ̀ kò sí tàbí ṣùgbọ́n ọ̀tá ni yóò jẹ́ fóbi ẹ̀ láyé àti lálìkìyámọ̀. Ọ̀nà wa lọmọ lè gbà di ẹ̀ṣọ́ fún gbogbo bímọbímọ ọmọ tá a bá bí tá a ń yọ alimahu alukur'an a gbọ́dọ̀ jẹ́ kó mọ ìmọ̀ alukur'an wa an alimahu rọ́bàhu a dẹ̀ gbọ́dọ̀ fọlọ́wọ́n ba rẹ̀ a gbọ́dọ̀ fi mọ̀ pé ọlọ́wọ́n ba yìí o òun ló dá gbogbo nǹkan ọba tí ò nípìlẹ̀ ni ọba tí ò lópin ni ọba tẹ́nìkan ò bí tóun náà sì bí nǹkankan tóun náà sì bímọ ọba tá a fi gbogbo wọlé a lè fi kúpù lé jáde a kọ ọmọ bẹ́ẹ̀ pé àwa ní ìkápá láti pé kọ́mọ yóò wáyé ni àmọ́ jíjẹ́ èèyàn rẹ̀ ọwọ́ Ọlọ́run ba ló wà á fẹ̀sìn kọ́ á fa alukurani kọ́ á fún ní good western education á fún á dẹ̀ fún níṣẹ́ ọwọ́ ọmọ tá a bá fún ní mẹ́tẹ̀ẹ̀ta yìí dandan ni kọ́mọ yóò jẹ́ ẹ̀ṣọ́ fún àwọn òbí rẹ̀ láyé àti lálìkìyámọ̀. Eléyìí ní ta mú wá dédé àsìkò yìí gbogbo olùgbọ́ mi ẹja ronú sí ọmọ wa ò ní dọ̀tá wa kò ní di fìtínà fún wa ọmọ ó daṣọ ló wa ni kò ní bọ́ wa sí òhò láyé àti lálìkìyámọ̀ ọlá àti tóbi lọ́dọ̀ Ọlọ́run. Gbogbo èyí tá a wí Ọlọ́run má ṣe ní àsọmọ ọlá àfáà mi tí wọ́n ṣe tẹ́lẹ̀ tí wọ́n ti lọ àṣẹ Ismail bá mi kẹ́ wọn ọlá àfáà mi àṣẹ Abdulwasi bó sọ láìtòrò ọlá àfáà mi Abdulaziz Abbas babalágbàdo ọlá àfáà mi Sheikh Muhammadu Jami Yunus Atẹ́rẹ́ mufti diya ní gbogbo àlímọ̀ṣọ́ lẹ́kọ̀ọ́ lọ́hùn ọlọ́njẹ́ ń ra àfáà mi pẹ́ wọ́n lọ́gbọ́n àwọn àfáà mi gbogbo yìí ta Alhaji wa Akeem Olatunji tó ń ṣe agbárùkù ti ètò yìí ọlọ́mọdé wọn fọlápìtàn páwọn ti ní eré inú ayé kó tó bá fi kẹ́ àwọn òbí wọn. Bàbá tèmi náà tí wọ́n ti lọ Ọlọ́run bá mi kẹ́ wọn Alhaji wa Imran Àwòkọ Àkàndé bá mi kẹ́ wọn. Ìyá mi Ọlọ́run jẹ́ ń rí ìyá mi pé bá mi lọ́rẹ̀ mi wọn ọlá Nabi Muhammad subhana iléeṣẹ́ yìí Ọlọ́run níjọ́ bàjẹ́ o subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin. Ètò ọba ọlọ́rẹ̀ lẹ ṣẹ̀ṣẹ̀ gbọ́ tán eléyìí tí Alhaji Akeem Olatunji tí wọ́n jẹ́ Arowo Adinni ilẹ̀ Kẹsàn tí wọ́n ṣe onígbọ̀wọ́ ẹ̀ ní ìrántí bàbá wọn àti ìyá wọn méjèèjì abiola ọ̀bálà kí ó gbà lẹ́sìn fún wọn kí ó sì bá wa fi àwọn òbí wọn náà sí Aljannatu Firdaus. Àmín.